الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله تعالى وبركاته مونكي الله ọba tó kí ọba tí ò sí rẹ̀ mo sì ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gba àwọn sábà lìkàràm àti gba àwọn tó dó lórí kẹ́límà la ilaha illallah kí ọlọ́run kó má yọwọ́ ọ̀kẹ́ rẹ̀ kúrò ní ara ẹnì kọ̀ọ̀kan wa mò ń kẹ́yìn bàbá wa ẹ̀yin màmá wa pàápàá jọ nílẹ̀ Yorùbá àti káàkiri àgbà ńlá ayé assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh. Ohun tó yà mí lẹ́nu náà ni wípé òun ṣe ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallama ó ní àwọn mẹ́ta kan wọn à ní rìnà lọ́wọ́ ọlọ́run jọ ń gbóǹda lìkìyàmà ọlọ́run ò sì ní ṣàánú wọn wàláhì ọlọ́run ò ní ṣàánú wọn ìyà tó lágbára ni wọ́n ò tún jẹ́ jọ ń gbóǹda lìkìyàmà àwọn mẹ́ta ló pé o ìran mẹ́ta ló pé ìrẹ bàbá tó ń gbọ́ mi ìrẹ màmá tó ń gbọ́ mi ṣé wọn náà ń bẹ nínú àwọn ọ̀ràn mẹ́ta wọ̀nyí ẹ wá já Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ìran mẹ́ta l'Ànábì pèsè ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ ń jọ ń gbẹ̀ǹdà lìkìyàmà ọlọ́run ò ní dojú ọ̀rọ̀ kọ wọn ọlọ́run ò sì ní ìwẹ̀ wọn mọ́ kò ní ṣe dáadáa sí ọjọ́ ń gbẹ̀ǹdà lìkìyàmà àbí wọn rí ìyà ọlọ́run jọ ń gbẹ̀ǹdà lìkìyàmà ìwọ tó bá gbọ́ wá sí i ó tó bá lò ó ilé yẹn máa jẹ́ àǹfààní fún ọ pé alhamdulillah ẹ jẹ́ á gbọ́ ká fi soríire níwáàsí òfin ṣe wá láǹfààní ẹ jẹ́ á gbọ́ ká fi ṣiṣẹ́ ṣe ilé òfin ṣe wá láǹfààní ẹ jẹ́ á gbọ́ ká mú ló ń ti dáadáa ní òfin ṣe wá láǹfààní ẹ̀yin ọmọ ìyá mi ìran mẹ́ta l'Ànábì pé o sallallahu alayhi wa sallam bàákà fún alédè lárúbáwá kí n tó túmọ̀ rẹ̀ Yorùbá tọ́lá mi ọmọ bẹ́ẹ̀ olúwa kẹ́mi bó lélẹ̀ ṣáájà Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam Anabi zar Anabi sallallahu alayhi wa sallam qala salathatun la yukallimuhumullahu yawmal qiyamah wa la yanzuru ilayhim ولا يزكيهم ولهم عذاب أليم قال فقرأ رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات قال أبو ذر أبو وعسر من هم يا رسول الله من هم يا رسول الله قال المنون أولا والمسبل الثانية والمنافق الثالثة صلة بالخلاف الكذب رواه مسلم وأصحاب السنن agba ìgbọ̀rọ̀ àdìsí wá látọ̀dọ̀ bàbá wa zar láti ọ̀dọ̀ oúnṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì sọ wípé ẹ jẹ́ ká yóò ń bọ́ Ànábì dáadáa níbikíbi tá a bá wà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé salathatun àwọn mẹ́ta kan ń bẹ nínú ọmọ ẹ̀dá ènìyàn la yukallimuhumullahu yawmal qiyamah ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ báyìí ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ jọ̀ ń gbé dàlìkàmọ̀ ọlọ́run ó gbóhùn lẹ́nu wọn ọlọ́run ò ní dojú ọ̀rọ̀ kan pé ìyẹn lágbájá náà kò ní bá wọn sọ kankan wala yunzarihim ilayhim òsèkéde kò tó ní bójú wò wọ́n wò pé níbo gan lẹ́wà gan ná wala yuzakihim ọlọ́run ò tó níwẹ̀ wọ́n mọ́ wala hum adhabun alim ṣùgbọ́n tí ọ̀kan kò sí wọn ń jọ ń gbé di àlìkìyàmọ̀ òun náà nìyẹn ẹlẹ́tẹ̀lérò tí wọn ò ní bọ́m̀bẹ̀ mọ́
ìyà tó gbóná lọ́lọ́run ó fi ọ jẹ́ ń jọ̀ ń gbé di àlìkíyàmà ìní wọ́n máa jẹ́ ọlọ́run máa fojú wọn gbọ́ ẹ̀ tí ẹ̀ mọ́ mẹ́mẹ́ wọ́n sì sọ fún yín o gbogbo ànábì tí mo rán sí yín pàápàá jọ ń sẹ́là ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìwọ náà tí wọn náà bá ń bẹ inú nǹkan mẹ́ta ìwọ náà jáwọ́ kò ń bẹ eléyìí ò lè ràn ọ́ lọ́wọ́ bàkọ́rọ́ra Rasulullah sallallahu alaihi wasallam ànábì wa tó ń tọrọ yẹn wí ó tún ń sọ ó tún ń wí ó tún ń sọ kí wọ́n lọ sọ àwọn ni àbùzárà sọ pé àwọn tá à ń sọ òye o ààbù wọ́n parẹ́ ni o wọ́n àṣírù wọ́n tó wá tún sọmọjọ́ ń gbé di àlìkíyàmà àwọn bèèrè pé mọ́nì wọ́n mi ya Rasulullah àwọn gangan náà lórí ibú yẹn ọ̀tọ̀ síjọ́ ń gbé di àlìkíyàmà ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run gbogbo tí ó mú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìṣẹ̀lẹ̀ sí wa táàbí wa di ọmọ náà jọ ń gbé di àlìkíyàmà ọlọ́run dáhùn mọ́ mọ̀jọ́ ṣẹlẹ̀ ya Rasulullah ya Allah ọlọ́run mọ́jọ́ ṣẹlẹ̀ sí wa o kẹjẹ́ ṣàdúrà dáadáa ọlọ́run mọ́jọ́ tọ́ sí wa. Anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹni àkọ́kọ́ òun náà ni almanun kí mo pé jàmá o almanun òun náà lẹ́ni tí máa dínà oore ìrẹ bàbá ìrẹ màmá brọdá sìstá tí ó náà bá wà lára àwọn tí wọ́n ń dínà oore jáwọ́ ń bẹ eléyìí ò lè ràn ọ́ lọ́wọ́ o kàn bá àríyá ọlọ́run jọ ń gbé di àlìkìyámà gbogbo àwọn tó ti ṣe báyìí lọ tẹ́wọ́n ti ṣe wọ́n pé aláàjì ń tẹ̀ ń ṣe yìí ọ̀dà ẹ mọ̀ jà látakò fẹ́ nìkan kan mọ̀ tí wọ́n sì wá sí fúngbà tí ń bẹ láyé kó ní pọ́pọ́ sálì kìámà wàláhì iná ọlọ́run ní ọwọ́ ọjọ́ ń gbèjà lì kìámà Ànábì ló sọ bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam almanun òun náà lẹ́ni tí máa ta koore olóore ọ̀tọ́jà adínà oore tí máa dínà pé ẹ má jẹ má ṣe fún ọlọ́run Ànábì sọ pé irú ẹni bẹ́ẹ̀ yóò wà ní òfò ọlọ́jọ́ ń gbèjà lì kìámà ẹnì kejì òun náà ni alimusebil òun náà làwọn tí ṣòkòtò wọn máa wọlẹ̀ wọ́n gbọ́dọ̀ àtàjọkùnrin ẹja bẹ̀rù Ọlọ́run ìrẹ àfáà tí ṣòkòtò rẹ ń wọlẹ̀ ìwọ náà bẹ̀rù Ọlọ́run aláàdì ẹsì ké gbogbo kéwì náà lẹ́kítẹ́ yẹn ṣùgbọ́n èyí tí ò wúlò fún yíjọ ń gbé ní àlìkìyámà ṣiṣẹ́ débẹ̀ alimusebil Ànábì pé sallallahu alaihi wasallam ìjọ pé musebil pé ṣòkòtò ọmọ ọkùnrin àbọ̀kùnrin láyé ni ó lè jẹ́ bàbá ni ó lè jẹ́ ọmọ ni tó bá ti jẹ́ pọ́kùnrin ọ̀pọ̀ ọ̀kọjá kókósẹ̀ rẹ̀ àbá ìlànà bí pé ìkókósẹ̀ lànà bí pé sallallahu alaihi wasallam gbogbo ọdún ṣòkòtò bá ti kọjá kókósẹ̀ tó bá ti ń wọlẹ̀ ọ̀dà kan lọ gé ṣòkòtò rẹ o it's a word of advice ọ̀dà kan lọ gé o tó o bá ti gé iná súnmọ́ o àìkò sì jẹ́ yọ́lọ́jọ́ gbèdé àlìkìyàmọ̀ ẹ̀wá délẹ̀ kẹta òun náà ni wàlúmọ̀náfík òun náà lẹ́yìn tó jẹ́ gbé borùn ẹni tí máa dalé ọkọ síyàwó rú ẹni tí máa dàrin ọ̀gá sọmọsẹ́rú ẹni tó gbọ́dọ̀ kò ní ìsojú ẹ̀ lórí mọ̀ fọ́nà fọ́nà wàláì súnmọ́ bíi láì lẹ́tà ọ̀rọ̀ ìsojú mi àwọn mẹ́ta ló pé ìran mẹ́ta ló pé tí wọn ò ní wọ àlùjánnà ọlọ́jọ́ ń gbé ní àlìkìyàmà ẹ̀yin ọmọ ìyá mi ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wọn o alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni almanun òun náà lẹ́ tí máa dínà ore má jẹ́ tí máa dínà ore fẹ́ dá o tó bá ń ṣe tẹ́lẹ̀ ìrẹ bàbá ìrẹ màmá aláàjì ájàmí ẹ̀jáwọ́ ń bẹ̀ eléyìí ọ̀ràn wá lọ́wọ́ ìrẹ bùrọ̀ ìrẹ sísá jáwọ́ kó ń bi iṣẹ́ bí má dínà ore fọmọlà kejì mọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun náà ni wípé gbogbo àti ṣòkòtò wa bá ń wọlẹ̀ gbogbo tó bá rí kọ jẹ́ láyé ẹ̀já gbìyànjú láti lè kọ́ ti ṣòkòtò wa ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ìpòmù tí wọ́n pè múnáfíkì ẹ̀já jáwọ́ ń bẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún náà lọ́kọ́ pé gbogbo ẹni tó bá jẹ́ mọ̀ràn mọ̀nàfíkì láyé ọlọ́run pé ìsàlẹ̀ ọgbùn iná lọ́lọ́run ó fi wọ́n tẹ́jọ́ gbèdé àlìkíyàmà Ànábì ọlọ́run ló sọ bẹ́ẹ̀ náà Al-Qur'an gbogbo ẹni tó bá ti jẹ́ mọ̀nàfíkì ìsàlẹ̀ ọgbùn náà lọ́lọ́run ó fi ẹ tó bá wà nísàlẹ̀ ọgbùn náà jọ gbèdé àlìkíyàmà àdínà náà ni ọ̀wọ̀ nàbí ọ̀wọ̀ náà ó ti wọ náà ọlọ́run ẹ̀yin bàbá yìí màmá wọn bẹ́ẹ̀ ìta gbọ́ yìí náà ọlọ́run bá fàdúrà sí bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí tẹ̀ sí ń gbọ́ wá sí ẹ já gbìyànjú o láti máa subscribe lé lórí jára náà subscribe kálí bá a tún máa tún rọ̀pọ̀lọpọ̀ wá sí mi náà gbọ́ bá a dé subscribe lórí ẹ̀ náà ẹjẹ́ á tún máa tún share rẹ̀ fáwọn èèyàn àgbàládá wọn ju ọlọ́run àgbàládá ẹni tó bá gbọ́ látọ̀dọ̀ tiẹ̀ náà òun náà gbẹ̀sẹ̀ rẹ̀ ìwọ náà tó sẹ́ndì ẹ̀ ìwọ náà gbẹ̀sẹ̀ rẹ̀ ọlọ́dà fún mọ́dún wọn ládàá rẹ̀ àwa bẹ̀ lọ́hùn gbogbo tí ó mú wa di ẹni ẹ̀wọ̀n níjọ́ ń gbé ń dalẹ̀ kí àwọn tá a fi ní àdìyẹ náà ọlọ́run bá wọ̀ ọlọ́run mọ́sẹ̀ làwa ń bẹ̀ o insha Allah Imam Olúwakẹ́mi TV
ọlọ́dà mọ́jọ kan bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin bàbá ẹ̀yin màmá tẹ́ ẹ ń wò wá káàkiri ayé náà ọlọ́run bàjẹ́ yín náà bàjẹ́ láíláí ó sì wù ọlọ́mọ dẹ́nà ọmọ sì wá ní ọmọ náà insha Allah wàlà hawla wàlà quwwata illa billahi al-ali al-azim.